Mr. Ayantola, thanks for sharing the program. Ọpẹ́yẹmí Ayantoye, ẹ ṣeun gan ni o. Mo fẹ́ fún ní volume ni o. Mr. Nathaniel ẹ káàbọ̀ sí orí ètò. Mo fẹ́ yín alájí àgbà ń lọlẹ̀ díẹ̀. Mr. Balógun ẹ káàbọ̀ sí orí ètò. Mo kí gbogbo ọmọ gómìnà pátápátá, gbogbo ọmọ Yorùbá, gbogbo orílẹ̀-èdè Nàìjíríà a kú rògbòdìyàn yín. Mo kí gbogbo wa pátápátá ẹ káàbọ̀ sí orí ètò. Mr. Ọpẹ́yẹmí, thank you so much. Mo kí yín ẹ kú ọjọ́ mẹ́ta. Mr. Razak Asis ẹ káàbọ̀ sí orí ètò. Mo kí gbogbo olólùfẹ́ ètò yín pátápátá. Mo kí yín káàbọ̀ sí orí ètò. Gbogbo ìyẹn bá ti ń wò mí àfihàn yìí tí wọ́n darapọ̀ mọ́ra náà. Ẹ ṣeun gan ni o. Orílẹ̀-èdè Nàìjíríà ìní bàjẹ́ lágbára Ọlọ́run. Bá a ṣe wí kílẹ̀ gbóònà mọ́ bàjẹ́, ilẹ̀ gbóònà ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ní bàjẹ́, gbogbo Nàìjíríà lápapọ̀ èèyàn ní bàjẹ́ lágbára Ọlọ́run. Mo kí gbogbo wa káàbọ̀ sí orí ètò yìí. Alájí Àgbàlá yóò sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ nípa ara Nàìjíríà current affairs ní àkọlé orin Alájí Àgbà yìí and play yìí. Mr. Balógun ó dàbẹ̀ ní wí network ní o. Your connection failed. Mr. Balógun mo rò bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ ní bóyá kẹ́ padà tún hard bóyá network yé dá nísìn ara gbogbo kùn yóò mú ìyà jẹ á ní Nàìjíríà náà nù bẹ́ẹ̀ pé ni ẹ̀mí gbọ́ ni dáadáa bẹ́ẹ̀ fídíò yìí mọ̀ sí kọ̀rọ̀kọ̀rọ̀ ni kì í sí gbogbo kùn yóò yàn bá a ṣe dáadáa gbogbo yóò mú ìyà jẹ á náà nù gbogbo ìyà ń jà á kò náà nù Ọlọ́run yàn jẹ́ kí gbogbo ẹ kí ìyà ń jà á kò gbogbo ẹ létè àlọ́wọ́ lágbára Ọlọ́run ìran yóò ń bẹ nílùú òyìnbó kedùmẹ́ni yóò ń bẹ ìran míì 99% ẹni yóò bẹ nílùú òyìnbó ní kedùmọ́ kí wọ́n bẹ nílùú òyìnbó 99%. Lawal Latifat Balógun mo kí yín káàbọ̀ o ní kedùmọ́ nílùú òyìnbó èmi á lè yàn fẹ́ ṣe ọmọ ẹlẹ́ran yóò ń jẹgun yín báyìí lẹ́ ti rí ẹ̀rí lọ́ọ̀yà yóò kàwé yóò gboyè law ní Nàìjíríà yóò jàjà rí opportunity student visiting visa yóò mú àlù òyìnbó ẹ̀rí lè wọ́n ti ṣe under the table ẹnìyàn mú wo ribiribi rán nílé ìwé ẹ̀rí engineer yóò kàwé lọ́dún 5 gbákógbákó ní iléèwé gíga yìí ní ìwé níyìn báyìí ẹ̀rí yóò ń ṣiṣẹ́ under the table tó bójúmu èsè kò ibi yà ń lọ lónìí kọ́ ni o torí wí bí èèyàn ṣe tẹ̀mọ̀ bẹ́ẹ̀ bá a ṣe kọ́kọ́ ṣe bára wọlé ló fa ikùn yìí mò ń sọ Ọlámídé Sanni mo kí yín ẹ káàbọ̀ eléré àṣà ni à ń sọ̀rọ̀ lórí lọ́sẹ̀ yóò kọjá à á tẹ̀síwájú lérí rẹ̀ náà kákan bára sọ níwọ̀nba lérìkùn yóò ń lọ lọ́wọ́lọ́wọ́ ni Ọlámídé Sanni ẹ káàbọ̀ olórí Abímbọ́lá Ọlátúnjí Tinúoyè mo kí yín káàbọ̀ sérí ètò èkùkù dá lágbára Ọlọ́run ọ̀nà yóò ṣe lè mú dáa náà rèé bá a bá ti síwọ́ yá a bá ti gẹ rẹ̀ yá àti gẹ súwa èèdà yá a bá ti síwọ́ yá àti jẹ́ kí rẹ̀ á Ọlọ́run gbọ́ èkùkù sèyàn Ọlọ́run ẹ mọ̀ jẹ rẹ̀ ẹ mọ̀ jẹ sú wọ́n fẹ́ kí rẹ̀ á ni ẹ mọ̀ jẹ rẹ̀ á ẹ mọ̀ jẹ rẹ̀ á olókèdè Joshua Ọlálékan mọ́ bínú ojú mi ó gbádùn díẹ̀ mọ́ wíkẹ́ ìgbádùn ojú mi gbádùn díẹ̀ Fatai Ìlà mo kí yín káàbọ̀. Nípàdé ìgbò kèmọ́ra
mo ń retí Mr. Balógun o lérí kámẹ́rà ká tó mọ bá ètò yìí lọ ó dàbẹ́ ni wí wọ́n fẹ́ bá a sọ̀rọ̀. Nàìjíríà yìí kúkú dá ibi àtẹ̀ tí gbé mú yìí ó sìyàn gan ni èdè alágbára Ọlọ́run ó dàbí eré ọ̀rọ̀ àṣàyà ń sọ náà ni èdè àyàn fẹ́ dàrú náà ká mọ̀ gbèdè ara ya mọ́ bàbá ti gbèdè ara ya mọ́ kè ní ọ̀rọ̀ ara ẹ̀ ní yé rárá disassociation mọ̀ bẹ olórí Abímbọ́lá Ọlátúnjí Tinúoyè ẹ ṣeun gan ni o Babátúndé Ọláwálé ẹ ṣeun gan ni àṣà là ń sọ̀rọ̀ lérí rẹ ní lọ́sẹ̀ yóò kọjá à ń sọ̀rọ̀ lérí àṣà lọ́sẹ̀ yóò kọjá òun náà ni a ti mọ tẹ̀síwájú ní òní lágbára Ọlọ́run. wọ́n fẹ́ dà á lédè rú ni wọ́n fẹ́ dà á lédè rú bábá ti dà á lédè rú sẹ́wọ̀n wí ọ̀rọ̀ àìní yé rárá mọ́ ọ̀rọ̀ àìní yé rárá ń lo gbogbo yòó ń ṣẹlẹ̀ yìí báyìí sọ̀rọ̀ ayé rárá mọ́ èdè ní ẹ mọ̀ jẹ́ kí yan gbèdè lọ́wọ́ ra bí bá ti lè gba èdè ya lọ́wọ́ ra yan gba àṣà ra lọ́wọ́ ra èèkì ọ̀rọ̀ àìní yé rárá division mọ̀ bẹ disassociation lè padà jáun ló jáun lè mọ́ já sí náà yóò ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àní gbọ́ra ayé àmọ́ tanra jẹ ẹ̀sìn ẹwo oríṣiríṣi wòlíì èké àfá èké yìí ń bẹ níta yàn mú ẹ̀sìn yàn mú tú á jẹ Títílayọ̀ Ọlárẹ̀wájú Sànúsí ẹ káàbọ̀ yàn mú ẹ̀sìn James Adékẹyè ẹ káàbọ̀ yàn mú ẹ̀sìn yàn mú tú á jẹ yàn mú èdè yàn mú tú á jẹ wọn ọmọra ni wọ́n ń lò kó wá wọn ọmọra òun ni wọ́n ń lò wá ọmọ ìwọ̀n tú òbí jẹ àmú ẹ̀sìn àfá ò dáadáa ń bẹ o wòlíì dáadáa ń bẹ o àmọ́ yí èsìn yàn ló pọ̀ jù nínú wọn nísìnyí yàn mú yàn tú á jẹ. Mo ti accept video request mo ti accept rẹ mo accept rẹ bóyá kẹ́ẹ̀tún ṣe Mr. Balógun ẹ mọ̀ jẹ́ ká méde tú ajẹmọ́ ọmọ mẹ́sìn tú ajẹmọ́ tó o dàbẹ́ ni wí nẹ́tíwọ̀kì ní èdà ara yàyàn mú jẹ́ náà nù nẹ́tíwọ̀kì èdà mọ yẹ̀yẹ̀ recharge MTN Airtel Glo gbogbo rẹ bẹ́ẹ̀ recharge ọ̀ntọ́nà bẹ́ẹ̀ subscribe nẹ́tíwọ̀kì nísìnyàn náà ni gbogbo òkun yìí wọ́n mú tú ajẹ òun náà nù ní orílẹ̀-èdè àmọ́ àti rí rárá bá ń kọ́ nísìnyí à ń fúnra náà la lè gbára álẹ̀ náà la ti ń gbára álẹ̀ yìí àti ń gbára álẹ̀ ẹ jẹ́ ká múra sí ká gbára álẹ̀ dáadáa ni bá a bá ti dẹ́kun rẹ̀ báyìí àti lè rí i ṣe mọ́ ẹ jẹ́ kí tẹ̀síwájú ni ká gbára álẹ̀ àpọ́nlé ni wí bóyá EndSARS nìkan kọ́ yóò ń bẹ lẹ́yìn ọ̀fà ó jòjé lọ èèṣe yìí nìkan ni kán mú kó wó ọlọ́pàá láwọn òbí kán mú kó wó wọn kí wọn fúnra wọn jáde kí wọn bọ́ sọ́lẹ̀ ó ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kan rí bọ́lọ́kà bá wọn wí owó oṣù wọn ètò gbogbo ìyá ń ṣe èyí yóò ń jà ara Mr. Adéníyì Jídé ọlọ́pàá náà lè darapọ̀ kí wọn bọ́ sọ́lẹ̀ ẹ mówó kówó abẹ́ẹ̀bá ti mówó kówó àánú èsìsẹ́ mọ́ kí mílítírì jáde kí wọn bọ́ sọ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti mówó kówó àánú èsìsẹ́ mọ́ ebi wọn ń sọ̀ràn kíkẹ́ ìbárẹ́ni sọ̀ràn mọ́ ní èsè ìyáfẹ́ àpọ́nlé ni àpọ́nlé ni gbogbo rẹ̀ kìíní kan EndSARS nìkan kọ́ ọlọ́pàá bá mi wo oṣù ètò ńlọ́run kóun náà padà darapọ̀ mọ́ protesters kí bọ́ sọ́lẹ̀ kí wọ́n ṣiṣẹ́ mọ́ nígbà yìí ìbárẹ́ nìkan ọ̀kan ṣiṣẹ́ ní mọ̀wútò èèṣe kékeré kọ́ pópó ọlọ́lá Táyọ̀ Suleiman èmi náà kí yín o àpọ́nlé wọn wí yé ti gbogbo ilé epo èní ṣiṣẹ́ bí èèyàn bá ti rí epo ní èèyàn ní jáde rọ́ ni ọ̀rọ̀ èèyàn wà bí yé ti ṣe jáde àdúpẹ́ lọ́wọ́ gbogbo yìí jẹ́ kébi pa àwọn èèyàn ìyẹn mú oúnjẹ ránṣẹ́ sí wọn ebi èní pẹ̀yìn náà lágbára Ọlọ́run. Nice to hear that beautiful language Gómìnà. I'm from Umuaran. Thank you so much Mr. Adéníyì Jídé ẹ ṣeun gan ni. Lérí àṣà mo là ń sọ̀rọ̀ lórí àṣà yẹn gbà lọ́wọ́ agẹ́bí mo ti sọ lẹ́ẹ̀kan náà ló fa gbogbo disassociation ló ń bẹ ní Nàìjíríà lóde òní wọ́n ti gbà àṣà lọ́wọ́ ra àkàṣà aláṣà òun là kó wọ̀ wọn àṣà aláṣà là ń lò ní gbogbo yóò fa wàhálà kó wa èdè ya wọ́n gbèdè ya lọ́wọ́ ra wọ́n gbèdè ya lọ́wọ́ wa èdè àyèsèdè mọ́ wọ́n pa èrè bẹ́ẹ̀ dé yunifásitì bẹ́ẹ̀ bá dé
láti primary school secondary school kè sí èdè Yorùbá mọ́ bẹ́ẹ̀ dé yunifásitì mo sì ti gbọ́ yìí òun wípé kè sí èsì Yorùbá mọ́ wọ́n ń èsè Yorùbá mọ́ nísìn nínú WAEC ni nínú WAEC ní èsè Yorùbá mọ́. Thank you jàre ọmọ ìyá mi Ọládùn ni mo ní Sọ́lá ẹ káàbọ̀ wọ́n ń èsè Yorùbá mọ́ nísìn nínú WAEC tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni Ìgbò Yorùbá Haúsá ọmọ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wí kè sí mọ́ sẹ́ẹ̀rì ó fẹ́ bá ti ajẹ́pọ̀ orogodo ni èyí jẹ́ ká gbà wọ́n ẹ mọ̀ jẹ́ ká gbà kó wọ́n. bá a gẹ́gẹ́ bá ti ń sọ lọ ní ọ̀sẹ̀ yóò kọjá a sọ̀rọ̀ lérí èdè nínú àṣà láti rí èdè ṣe bá ń sọ̀rọ̀ lérí àṣà dá lérí èdè ó dá lérí aṣọ wíwọ̀ ní báwo náà aṣọ wíwọ̀ beliefs knowledge art gbogbo nǹkan bá ní àṣà òun ló dá lé lérí. Ní ọ̀sẹ̀ yóò kọjá a sọ̀rọ̀ lérí language èdè lẹ́ni a fẹ́ sọ̀rọ̀ lérí aṣọ wíwọ̀ ni aṣọ wíwọ̀ kọ́mọ̀ bá àṣà àti ṣe ajẹ́ ní ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ sí wù lọ́ọ̀bẹ bá rọ Haúsá ẹ̀ ti rí ìmúra wọn bí Haúsá lẹ́ni bí wọ́n ti ṣe múra bẹ́ẹ̀ bá rí Ìgbò ẹ̀ rí Ìgbò bí wọ́n ti ṣe múra ọmọ Ìgbò ní ẹni yìí. A ní afáṣe ń wọṣọ nílẹ̀ Yorùbá wọn bọ̀ wọ́n wí ìrínisí nìṣe ni lọ́jọ́ bẹ́ẹ̀ bá ṣe rí o ẹlòmíì ẹ̀rí kódà èèkàn pọ́n mi lé ìmúra yọ mú ni ìjẹ́ kan pọ̀ ọ lé ìmúra yọ mú ni ìjẹ́ kan ní ìkun yọ wá lọ lè jẹ́ kẹ́ ẹlòmíì lọ ọ̀dọ̀ ẹlòmíì ẹlòmíì ẹni oṣù tó ìmọ̀ fi owó ẹni yóò wà responsible ẹlòmíì èdè èlọ́bẹ èmúra ìmúra ẹni yìí èsìyàn léèmú àwíkú yòó fẹ́ ẹnu ìwé fún un ẹlòmíì ìyàwó yóò wà responsible ló ń fẹ́ ọmúra lọ́dọ̀ ẹni yòówó ń fẹ́ ọ ọmúra débẹ̀ ọmúra dáadáa èkàrà ohun lè fẹ́ ọdún bó ti múra yọ gbogbo ara lẹ̀ ni. Ìmúra nílẹ̀ Yorùbá ìmúra ènìyàn ó jẹ́ pàtàkì nínú àṣà wọn bí ìmúra ṣe pàtàkì nínú àṣà ìmúra pàtàkì ó jẹ́ ìkan gbòógì nínú àṣà bí ìmúra báwọn ti sọ wá bá ti sọ ìmúra nù wá bá ti sọ ìmúra nù ara nínú àṣà ti parun náà nù bẹ́ẹ̀ bá rí India ẹ̀rí wọ́n ti mú kápá kan rò kan ṣe kan mú ọtí mọ́ wọn lára kìsìmì yẹn lè ti lè rí pẹ́ rí ìyàwó India ní Nàìjíríà lọ ṣòkòtò àtẹ̀wọ̀n lẹ́bàá lọ́rùn wọn ó di India mélòó ya pàdé ìyàwó yòówó wọ̀ láti bùbá àkàrà náà làwọn ará sọ India àrí yàrá yàmọ̀ wọ̀ yàgbé wọ̀ yàfẹ́ dàbí India ìfẹ́ dàbí ya àlàfẹ́ dàbí gbogbo èèyàn wọn yìí rí hàn pé lọ́ọ̀ wọ́n ti mú nínú ìkún wa pàápàá jùlọ aláwọ̀ funfun wọ́n ti mú nínú ìkún wa wọ́n rí wútò ìkún yóò dáa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ó ń bẹ nílẹ̀ Yorùbá wọ́n ti ń mú èmi dé yìí gbogbo ìkún wa yìí kéwù wá. Ìmúra ó ṣe pàtàkì nínú àṣà ènìyàn. Ìmúra Yorùbá oníkámú ẹ̀yà kan pamọ́ nínú ẹ̀yà ara ìmúra Yorùbá ni Yorùbá ìmúra ṣe ká yọ ara lẹ̀ ká mú ẹ̀yà kan pamọ́ Yorùbá àákọ́lá ni ká daṣọ bojú nílẹ̀ Yorùbá ẹ̀yà kan ìran kan nu ní orílẹ̀-èdè kan ìran ló mọ ìdí rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ níyìn báyìí o torí wọ́n bá yẹ lọ́rùn kéwì kódà àwọn sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n mú kéda kéèyàn mọ borí ìgbómìnà entertainment wíkéda kò dá kéèyàn mọ borí o à ń sọ̀rọ̀ nípa àṣà ara nílẹ̀ Yorùbá ni àṣà Yorùbá ni ká múra bí mo ti múra ká wọ̀ ọ̀rọ̀ àti bùbá ká bó bá jáde lébọ̀ ní ọ kọ́ wégèlè sérí oríṣiríṣi ìmúra òun la ní nílẹ̀ Yorùbá fún ọkùnrin kó obìnrin ìmúra ẹni ní ìran Yorùbá ìmọ̀sọ́lẹ̀kan ìmúra sí òun ní ìsọni lọ́jọ́ owó Yorùbá kan ló wí báwọn àmọ́ ní ayé òde òní ìhòòhò là ń mú sọ̀làjú ìhòòhò là ń mú sọ̀làjú ìhòòhò ní ọ̀làjú lóde òní bọ́ọ̀ bá tí ì tu òwò obìnrin yéè bá tí ì tu òwò ní ìsìn lọ́ọ̀ èkè tí ì ṣe ọ̀làjú bẹ́ẹ̀ bá sì rí abilékọ
ẹ mọ̀ wútò abilékọ lẹ́ni ẹ mọ̀ ẹni tí lọ́kọ ẹni yéè tí lọ́kọ. Ìmúra ẹni ìmúra ó ṣe kókó ìmúra ṣe kókó nínú àṣà. Ìhòòhò olókù là mú soge lóde òní, which is very very contrary to our culture. Ìmúra èsè ká yọra lẹ̀ ìmúra èsè ká yọ gbogbo ìwọ̀n okùn yọ ọlọ́run pamọ́ ká yọ síta. Ìmúra Yorùbá èsì nínú ìmúra ara. Bí nílẹ̀ Yorùbá bí adélébọ̀ bá múra ẹ ti mọ̀ wíwí ní ayé ẹjọ́ nísìnyí o ìmúra sísí ìmúra ìjà tó ń bẹ láàrin ìmúra sísí àti adélébọ̀ nílẹ̀ Yorùbá. Bí adélébọ̀ bá múra nílẹ̀ Yorùbá mọ̀ wútó adélébọ̀ lẹ́ni. Bí sísí bá múra nílẹ̀ Yorùbá ẹ mọ̀ wú sísí lẹ́ni. Àmọ́ lónìí kò sí yàtọ̀ nínú ìmúra sísí mọ́ àti adélébọ̀ nílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá nìkan kọ́ ní gbogbo Nàìjíríà náà ní o. Àmọ́ sẹ́wọ̀n wútó Yorùbá ni ọ̀rọ̀ wa dálé lórí. Bí èèyàn bá múra láyé ìgbà kan nílẹ̀ Yorùbá ẹ mọ̀ you can easily tell wí ẹni yìí ó ń bẹ nílé ọkọ ẹni yìí kèsì nílé ọkọ ní ayé ìgbà kan ni o. Àmọ́ nísìnyí bóyá lẹ́mọ̀ rẹ lòmí ìwé ẹran rẹ lòmí ìfín torí ìmúra yóò mú ni bó ṣe múra ìmúra rẹ èmúhàn wí ó ń bẹ nílé ọkọ. Ìmúra yẹlòmí náà mú èmúhàn wútò ẹni yìí ò sísí ni sísí mi èmúra yìí dàbí aṣẹ́wó. Ẹni yéè yẹ kí wanu sí ọ lára òun náà lè wanu sí ọ lára. Ìmúra ó ṣe kókó ó ṣe pàtàkì nínú àṣà ara ní ilẹ̀ Yorùbá. Bá a ti ara yìí àti adopt western culture. Gbogbo ìmúra hàn ní western culture ó ní bí ìran òmúra hàn ní iye ẹ lè rí aláwọ̀ funfun kí wọ́n wọṣọ yẹ kí wọ́n wọ̀ láàárọ̀ kí wọ́n wọ̀ lọ́sàn-án. Aṣọ ọ̀sán yẹn ní wọ̀ lálẹ́ ní ẹ̀ ní wọṣọ alẹ́ lóòrọ̀. Aṣọ patí ọ̀tọ̀ aṣọ yẹn wọ̀ lọ klọ́ọ̀bù ọ̀tọ̀ aṣọ yìí aṣẹ́wó ń wọ̀ ọ̀tọ̀. Nàìjíríà ní Mr. Oyinloye Simeon ẹ káàbọ̀ ọ̀rọ̀ Borasheed mo kí yín káàbọ̀ Fatai Yusuf ẹ káàbọ̀ ẹ ṣeun o. Pàápàá jùlọ ẹ̀yin ẹ wo bí ká mọ ságì pàìntì wọn ọkùnrin ya ẹlẹ́wọ̀n ló ń ságì pàìntì èsè bóyá ẹlẹ́wọ̀n mọ̀ọ́mọ̀ ságì pàìntì bí wọ́n bá ti dé ẹ̀wọ̀n ọmọ nígbà bẹ́líìtì lọ́wọ́ wọn Atọ́lágbé Ọmọ́tọ́lá ẹ káàbọ̀ nígbà bẹ́líìtì lọ́wọ́ wọn bẹ́líìtì bí tó lè mọ̀ mú ṣera wọn léṣe bóyá kán mọ̀ mú hàǹgì ara wọn kán mọ̀ mú para wọn bóyá báwọn ti yọ bẹ́líìtì kúrò ní ara ṣòkòtò ìwọ̀n jábọ́ ni bí báwọn ti ẹ̀mọ̀ ikú báwọn ti mọ̀yàn lára bí ẹ ti àbí ọdún bíi 5, 6, 10 bí 20 ọdún yẹn ni wọ́n á jáde sẹ́wọ̀n wí bẹ́líìtì wọn lè mọ lára mọ́ èkàn mọ̀ sí báyìí náà ni. Àṣàyò ń lọ lórílẹ̀‐èdè àgbáyé nísìnyí pàápàá jùlọ ìwọ̀n ọmọ ní Nàìjíríà gbogbo wọn ẹ̀wí hàn sáàsì ń kó nìyí ní kí bàjẹ́ lẹ́yìn wá ti ṣòkòtò bá ń kíkó ní èkó wọn. Oge là ń mú ṣe àṣà aláṣà ni wọn yóò jẹ́ àṣà gan kèwù wọn kètẹ́ wọn lọ́rùn èmi á dé òjá wùtò àṣà aláṣà lámọ mú sàṣàkámọ ságì pàìntì àṣà ẹlẹ́wọ̀n ara kan nù ní òde òní ara àṣà burúkú yàmú kún àṣà ara ònu. Bákan náà ni ìmúra àwọn ìmúra kan bẹ jẹ́ wùtò ìmúra dínà ni nílùú òyìnbó ìmúra dínà ní ilẹ̀ ìmúra dínà ni ní ìlú òyìnbó dínà ló ń bẹ kò ní àwọn ìmúra kan jẹ́ wùtò bí wọ́n bá ti mú ìmúra wọn wọ́n bá ti lè wọ ní dàkúnbo tàbí kí wọ́n wọ ọ̀kúnlé bí wọ́n bá ti dé ibi dínà yìí ń lọ ní Mr. Adékúnlé Olúwatóyìn hehodi ẹkún Ọlọ́run á ràn yín lọ́wọ́ èmi náà kí yín o. Bí wọ́n bá ti dé Adéníkẹ́ dúró dọ́là Wahab ẹ káàbọ̀ o bí wọ́n bá dé dínà yìí ń lọ ní bọ́ aṣọ ìkúra aṣọ àwọ̀lé yẹn wọ̀lé ní bọ́ kúò ní mọ̀ bẹ ní dínà bó jẹ́ club náà ni èèyàn yóò ná club ibi kan kan tẹ́bẹ̀ pé aṣẹ́wó òníyàn ó ní fisiniti yìí máa ń rà yẹn ti gbà wọ́n láàyè
yan ti ń ṣe iṣẹ́ ẹran aṣọ yẹn máa ń wọ̀ níbẹ̀ ní èlé wọ̀ níbòmíì ibẹ̀ nìkan ni wọ́n ti máa ń wọ̀ ibẹ̀ nìkan ni wọ́n ti máa ń wọ̀ Ọládùn ní Monísọ́lá ibẹ̀ nìkan ni wọ́n ti máa ń wọ̀ aṣọ yìí gbogbo aṣọ yìí ìyá ní ti akẹ́síbì yá àti lè wọ̀ ní wọ́n bá ti débi ọkọ̀ tó débi yá síbi yẹn ti máa ń bì yẹn ti ń ṣiṣẹ́ ẹran yìí aṣọ yẹn rí wíyẹn dà kún bo ni Taiwo Adéwálé Zubair, good day to you, my dear àbúrò. Thank you so much. Thank you, sir. Aṣọ yìí bá ti dé bí ìyẹn ti ṣiṣẹ́ ẹran, ẹ̀rí yẹn dàkún bò débẹ̀ ni. Tó bá ti débẹ̀ ní bọ́ aṣọ yìí kúrò níyàn bẹ̀rẹ̀ ẹsẹ̀ ẹran. Gbogbo àwọn aṣọ yìí a máa ń wọ̀ níta ní tiwa ní Nàìjíríà ní èmi ló dé. Gbogbo orúkọ yẹ kí ọlọ́pàá mójútó rẹ̀ yẹn ní mójútó. Ní ọkùnrin yẹ kí wọn mójútó ní yẹn mójútó irúkú báyìí bóyá yẹn mọ yẹn gba tíkẹ́ẹ̀tì léèrú ẹnu bá àwọn tó ń gba tíkẹ́ẹ̀tì wọ́n 5,000 yóò jẹ́ 5,000 ẹ̀ ìṣọlọ́pàá lọ́ọ́ san kò ó ti níbi kan bí local government kan lọ́ọ́ tún lọ lè san ọ̀sán síbẹ̀ nínú ọkú wò àmọ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́pàá wọn bá ti múrú ẹni ọlọ́run bá wọn sẹ́nu ní ọkọ̀ bá láṣepọ̀ náà ní gbowó lọ́wọ́ rẹ̀ ní àwíkí máa lọ ara gbogbo wà bàjẹ́ òun náà ní ara wà bàjẹ́ yà ń sọ òun náà ní irísirísirísi ìmúra ló ń bẹ káwọ sọ kí gbogbo aṣọ kí fún mọ́ni lára kí gbogbo ìpè ọlọ́run ṣẹ̀dárú lára kí gbogbo rẹ̀ kí yọọ́lẹ̀ ó ní gbogbo bìyẹn tí mo mú irú àwọn ìmúra yìí ó ní èsì ìmúra yìí mú rìn ní gbòòrò mi Madam Grace Adébọ́dún láti London ẹ káàbọ̀ mo kí yín káàbọ̀ sérí ètò ìhàn ìmúra yìí ìhàn ìmúra ó ní bìyẹn tí mo mú èmi náà kí yín mà ẹ káàbọ̀ mà ó níbi èèyàn ti máa ń mú kìí ṣe wọn múra gbangba ẹ jẹ́ kí a tún gbogbo rẹ̀ ṣe ká mọ̀ múra ìmúra kọ̀rọ̀ ká mọ̀ mú ní gbangba ìmúra gbangba ká mọ̀ mú ní kọ̀rọ̀ ká múra bí ọmọ Yorùbá ti ṣe máa ń múra obìnrin Yorùbá ìmúra àwọ̀rọ̀ àti bùbá bó bá wọn ṣe skirt and blouse náà lè yẹn ràn ní ẹ̀ràn bó ṣe kaba náà ní àárán àárán gbogbo dọkọ ni kéèyàn wé èkún mọ́ rí gbogbo èèyàn kan ló fẹ́ràn kí n mọ erúkún ṣe àlọ́ òpin ìfẹ́ràn kún ṣe àlọ́ ìrí ti ń fọ́ mi ìfẹ́ràn kún mọ wé èkún mọ́ rí gbogbo èèyàn kan ló fẹ́ràn kí n mọ wé èkún mọ́ rí àmọ́ ká máa jáde ká máa lọ ní gbangba mo sì rí bí yín mo sì lọ rí Nàìjíríà jẹ́ wútó ọmọbìnrin kan lọ ọ̀n fa skẹ́ẹ̀tì mọ́ nídìí mo ṣe skẹ́ẹ̀tì yìí wọ̀ bó ti láàárẹ̀ gbogbo òdì ló yọ ọ́lẹ̀ níta gbangba lọ́sàn-án gangan nígbà èèyàn mọ́ lọ club ẹ mọ̀ jẹ́ ká máa mú ìmúra club ní ojú títì ìmúra club ń bẹ ìmúra dínà bí àtò ọ̀rẹ́ mi kan invite mi sí dínà ó ní pọ̀ ti ṣe múra ọba yìí ọba àwọn ọgbà sọ yóò fún wọn ní gbogbo àyà gbogbo òdìkí fún pọ̀ ọ̀hún mú kinní kan ọ̀ gbélé ìyìnbó mú kinní kan ń gbélé bí wọ́n bá débi yẹn lọ àwọ̀lé òun ń bọ̀ ọ́lẹ̀ èkó yìí ń wọ̀ àmọ́ ara kẹsàlẹ̀ wọn wíyá bàbá rí ikùn yóò wọ̀ tó kí Ọlọ́run kí ṣàánú wa ní o Ọládùn ní Monísọ́lá Ọlọ́run kí ṣàánú wa ní. Ẹ jẹ́ ká sọ ìmúra ara ìmúra ó ṣe kókó ó ṣe pàtàkì nínú àṣà ara òkun ìyá mú ba àṣà ara jẹ́ òun rèé bí ìmúra bá ti sọnù nínú àṣà ti bàjẹ́ ìyàn ìmúra ló ti sọnù nínú èdè sọnù nínú àṣà ara ìmúra sọnù nínú àṣà ara Kàfáyàt Balógun ẹ káàbọ̀ ìmúra sọnù nínú àṣà ara àwọn òkun yòó ń kó bára ní ilẹ̀ Yorùbá rèé bàbá rí ègùn yóò ń tẹja àti mọ̀wútò á sì rí méjì múra ègùn lẹ́ni gbogbo ẹni kálukú ló ní láti gbà yín ègùn ti ń rá yín àti rá ń tẹja ní èsè mọ́ wí yín èsè pa múra wọn dà ẹ jẹ́ ká mú pàápàá jùlọ ìyá òbí ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ ra ìmúra ṣe kókó ẹmúyẹ̀kọ́ ọmọ ra mú ìmúra yìí èsì hàn mọ́ ẹ jẹ́ ká mọ looking beautiful thank you so much ma. Ẹ jẹ́ kí a mú ìmúra yóò dá kọ́ ọmọ ra ẹ mọ̀ jẹ́ ká jẹ́ kí ọmọ ọmọ wọṣọ yìí sìn ọmọ ẹlòmíì òbí rẹ òbí wọn ọmọdé àwọn wọṣọ yìí sìn ọ lójú rẹ báyìí èsàn mọ wò sìn ọ kè bójú mu ẹ jẹ́ ká mú ìkùn yóò dá kọ́ ọmọ ra ká jẹ́ kí wọn múra dáadáa wútò ní ẹ̀yà ara kan bẹ ní ilẹ̀ Yorùbá yà mọ̀ mú pamọ́ bàbá Ṣọlá Wálé ẹ káàbọ̀
adé ọlọ́ta ìyàn múra Yorùbá ní àwọn ẹ̀yà ara kan ìyá máa mú pamọ́. God bless you, thank you. Ẹ jẹ́ kí ìmúra ṣe kókó, ó ṣe pàtàkì kò wá. Ẹ jẹ́ kí a kó ìrara ní ìjánu nípa ara mímú. Ẹ má jẹ́ kí àṣà ra kíparun ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí ìmúra kí jẹ́ pàtàkì síra. Ìmúra ló ó ṣàkóbá kẹlòmíì nípa ọkọ níní. Ìmúra ṣe àkóbá kó ẹlòmíì nípa aya níní. Torí à ń lòótọ́ à ń sọ̀rọ̀ nípa bóyá wọ́n kó wọn yóò ṣe irun dreadlock sérí nǹkan kan. Ọmọlọ́lá Karim gbogbo òbí náà kọ́ ló fẹ́ràn yìí bóyá ọmọ rẹ mú ọkọ wálé wá di irun sérí. Òbí mi èní gbà ọ̀fẹ́ ló lọ́kọ lọ́yọ̀ wá mẹ́ni ọ̀nà ìwá di irun wálé àti kàkún ènìyàn wá ti di irun sérí ẹni yìí òwúlò ni lọ́dọ̀ títí a nílẹ̀ Yorùbá nù. Bàbá àwọn wí ká wo bí irun dídì sérí ibi ó ti yá ní ìlú òyìnbó. Bàbá lè ka history a rí wílé ayé gbọ̀n bóyá ìyẹn bí mo kà nígbọ̀n àwọn ẹrú ìyẹn fẹ́ jà ìjàngbara ara wọn kúrò lọ́wọ́ àwọn èyìnbó. Wọ́n múra wọ́n fẹ́ look way wọ́n fẹ́ dàbí wọ́n fẹ́ kán rí kéèyàn òyìnbó rí yan kẹ́rù bà wọ́n ní àlè yẹn sọ̀rọ̀ wọn di bí ṣe irun bí ṣe rí bí wèrè yẹn ṣe ra wọn jákujáku bí òyìnbó bá ti rí ẹrù ẹ bà wọ́n wíkọ́ sàlẹ̀ wí kí wọ́n máa lọ. Tẹ̀mọ́ ní gbogbo àṣàyà kọ́ lóde òní. Ọlárẹ̀wájú Owólẹ́wà, thanks for watching. Ó ní àṣàyà kọ́ lóde òní. Ẹlòmíì ti mú sọkọ nù, ẹlòmíì ti mú sọ aya nù. Tòróbìnrin mi yọ rí ní pátì yóò jẹ́ ọmọlúwàbí ọmọ dáadáa ni. Àmọ́ torí wọn náà fẹ́ belong, ó fẹ́ ṣe lójú ara ó fẹ́ belong inú bíyàn yòókù. Ó múra yìí múra rẹ̀ síyàn. Ẹni ọkùnrin yóò hàn dá yóò wà responsible ló wá ọmọ ìmọ̀ wù mí mọ̀ rẹ wà o. Àmọ́ múra rẹ̀ kàn ní mi láìpẹ́ ẹni aṣẹ́wó lẹ́nu ilé jẹ. Sọmọ wí ọtí sọkọ nù bá. Báà náà ni ọkùnrin náà lóbìnrin yóò dá yóò wù ọ yọ kẹnu sí ọwọ́ fẹ́fẹ́. Àmọ́ torí pọ̀ ṣe múra pọ̀ ṣe ṣe rí pọ̀ ṣe ságì ṣòkòtò tapa lọ́fẹ̀ẹ́ ru ẹni lẹ́dàá mi èlò jẹ́. Ọmọlúwàbí hàn ní ìwọ ọmọlúwàbí bẹ nínú ìwà ẹ. Àmọ́ ìmúra ẹ ó ti sọ ọ́ dọmọ burúkú. Ẹ jẹ́ ká tọ́jú ìmúra ara. Ẹ jẹ́ kí ìmúra ara kí ṣe kókó sí a. Ẹ jẹ́ kí ìmúra ara kí ṣe pàtàkì sí a. Ìmúra ṣe kókó, ìmúra ṣe pàtàkì. Ẹ má jẹ́ ká ó mọ wọ ọ̀run ẹ̀wù yìí èsìyàn mọ́. Ẹ má jẹ́ ká wọ ọ̀run ẹ̀wù yìí èbójúmu. Ẹ má jẹ́ ká wọ aṣọ klọ́ọ̀bù ní daytime. Ká má wọṣọ dinner ní daytime. Ká má wọṣọ ìyẹyẹ kásẹ́wó wọ̀ ní gbangba. Aṣẹ́wó ìyẹn ti legalize ẹ̀. Iṣẹ́ ni. Àmọ́ wọ́n ní zone titi yan òjẹ́ wútò. Ìgbìn aṣọ yìí ń wọ̀ ibẹ̀ náà nìyẹn ti wọ̀. Bí ẹ bá ń lọ bẹ ní máa ń lọ láàrin gbòòrò ní dàkúnbo ní bá hàn débẹ̀ ní mọ̀ ṣiṣẹ́ ẹran wá sí wọbì yẹn fẹ́ wọ̀. Akínlóye Ezekiel Tinúoyè ẹ káàbọ̀. Olúṣọlá Abíóyè ẹ káàbọ̀. Ní bọ́ọ̀lẹ̀ ní mọ̀ ṣe ti sin yẹn lọ. Báà náà ni èèyàn lọ aṣẹ́wó kọ́ ló lọ dínà ọ̀rẹ́ eléyìí fẹ́ tẹ̀ sí dínà ẹ lè pé jẹ́ pé mú láàrin ọ̀rẹ́ láàrin ará nǹkan kan ọ̀rẹ́ ẹ lè fẹ́ sọjọ́ ọ̀bí ẹbí ẹ lè fẹ́ sọjọ́ ọ̀bí kan nítorí dínà nìyẹn mú ṣe kán lọ dínà ọ̀lẹ́wọ̀ kú wọ̀ lọ àmọ́ ọba débẹ̀ ọbẹ̀ lọ sí ọmú ọ̀dà àkùnbó débẹ̀ ni ọba débẹ̀ ọ̀ sí ilẹ̀ kí a sọ fọ́ mú aṣọ dínà yọ gbogbo ara lẹ̀ wá bẹ̀rẹ̀ láti ilé Lukman Lawal ẹ̀ káàbọ̀ kọ́dà gbogbo kọ́ sí gbogbo rẹ́lẹ̀ gbogbo yẹn máa wọ̀ ọba ìpè ó mọ̀ ìpàdé ó ṣe kílé kan kí sàlẹ̀ wọn wípé ọwọ́ yìí ó wù wọn lè bọ́ọ̀lẹ̀ níbẹ̀ kọ́ mú hàn. Ẹ jẹ́ kí a ṣe ìmúra ṣe kókó gbogbo yà ń wí náà yàn lóòótọ́ ti hàn òun bẹ lára hàn òyàn kó èèyàn bọ́ọ̀ múra dáadáa yé sí hàn ọlọ́pàá mọ̀ ní Nàìjíríà àwọn àtẹ̀wé èèyàn yìí mi fẹ́ràn ní Nàìjíríà ọlọ́pàá ni òdìbò mi náà bá fún sọ̀rọ̀ ojú mi rí lójú ọlọ́pàá ní Nàìjíríà èèṣe kékeré má ti lọ Nàìjíríà bá má ti bẹ́ẹ̀ ni ìmúra ló ń sọ irú èèyàn tí a jẹ́ nínú ilé bá ní o ẹsẹ̀ Madam Grace Adébọ́dún ìmúra ló ń sọ irú èèyàn jẹ́
bóyá èèyàn dáadáa ni ọ́ ni èèyàn burúkú ni ọ́ ni ìmúra lè mú ọ hàn. Ìmúra ní mú ní hàn ní mo sọ wé èèyàn yá jẹ́. Mr. Akinloye èmi náà kí yín ẹ káàbọ̀. Mo máa ti lọ Nàìjíríà báyìí, mo máa ti lọ láti Èkó Kwara. Ó ti ní èyí ti sẹ́yìn àpò kọ̀ọ̀kan èyí ti sẹ́ sọ́wọ́ bá wọn mẹ́wìí àǹtí 50 naira ẹ̀wọ̀n rárá mi jọ fún ẹ̀fẹ́ kéèyàn dájú 200 ni níwẹ̀ yìí náà lẹ̀. Ó yẹ kí òbí fi ojú tó ìmúra ọmọ wọn láti kékeré kí wọ́n fi ìmúra tí ó yẹ kọ́ wọn. Báni o Olúmídé Ọláòṣèbí kan ìwọ náà là ń wí. A òbí ẹ jẹ́ ká mú òmúra yóò dáa kọ́hún òbí ọmọ pàápàá jùlọ ọmọbìnrin ẹ jẹ́ ká mú ìmúra yóò sì hàn. Ẹ jẹ́ kí a mú kọ́ ọmọ ra. A padà sí ètò kan a mọ̀ pé ní ọ̀ṣọ́ ṣíṣe nílẹ̀ Yorùbá. Ọ̀ṣọ́ ó ní bá a ṣe ń ṣọ̀ṣọ́ nílẹ̀ Yorùbá, kìí ṣe gbogbo ọ̀ṣọ́ kọ̀ṣọ́ yà ń ṣe nísìn. Ọ̀ṣọ́ ó ní bá Yorùbá ló ní ọ̀ṣọ́. Yorùbá ẹnìyàn mi Yorùbá ń ṣọ̀ṣọ́ ń gbàrà lọ́wọ́ Yorùbá ni. I'm always proud of you my sister, thank you so much. Thank you my blood. Ọládùn ni mo ní sọ́lá. Ẹni Yorùbá ń ṣe ọ̀ṣọ́ ó ń gbàrà lọ́wọ́ Yorùbá ni. Yorùbá ló ní ká ṣọ̀ṣọ́ ká sáré ní lọ́ṣọ̀ọ́. Gbogbo oge ilẹ̀ Yorùbá ló pín sí. Gbogbo òkun oge yẹn bá ń tà ní gbogbo àgbáyé bí ẹ bá ti tà nílẹ̀ Yorùbá kèlè tà mọ́ láéláé. Aṣọ ni, gèlè ni, ìkun ẹ̀ṣọ́ ni, bàtà ni. Yéè bá ti tà nílẹ̀ Yorùbá kèlè tà ní gbogbo àgbáyé. Yorùbá ló ní ọ̀ṣọ́, àwa ní ká ṣọ̀ṣọ́, àmọ́ ká mọ̀ ṣọ̀ṣọ́ yìí èsìyàn. Kàfáyà Tómilọ́lá Jimoh, thank you my sister. Ìyàlá ní ká ṣe ọ̀ṣọ́ nílẹ̀ Yorùbá, Yorùbá ló lọ̀ṣọ́. Gbogbo wọn yòókù ń gbàràdá lọ́wọ́ ra ni. À ń sọ̀rọ̀ lérí ọ̀ṣọ́ lérí ètò yìí. Ẹ jẹ́ ká kọ́ ìwọ̀n ọmọ ra bí wọ́n ṣe ń múra pàápàá jùlọ ọmọ obìnrin. Ó ṣe kókó ó ṣe pàtàkì. Wọ́n yọ lọ́mọkùnrin náà nílé yéè tí ìjú bóyá ọmọ ọdún 10 lọ ó ti bẹ̀rẹ̀ ó ti ń dírẹ̀dì erí ó ti mú yarí ìlìsétí. Ọ̀ṣọ́ Yorùbá kọ́ ni kọkùnrin mú yarí ìlìsétí sára ọ̀ṣọ́ wa nílẹ̀ Yorùbá. Èso ọ̀ṣọ́ wa nílẹ̀ Yorùbá ọkùnrin mú yarí ìlìsétí kèsí lára ọ̀ṣọ́ wa. Wọ́n yọ bá lọ́mọ nílé bá ti mú yarí ìlìsétí ẹ jẹ́ ká dẹ́kun rẹ̀ ká wí kí wọ́n yọ kúrò létí kèsí sára ọ̀ṣọ́ wa. Àṣà aláṣà ni. Ẹ má jẹ́ kó ọmọ àtàwọn oníkókó mọ́. Àṣà aláṣà ni. Ọmọ wa lè gẹrun ó lè gẹ style yóò wá wù sérí. Ọmọ òde òní ó lè gẹ style yóò wù wọn. Ọmọ kájú ẹgbẹ́ ń ta àwọn oníkókó. Ọ̀ṣọ́ kọ̀ṣọ́ nìyí o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ara òun yìí mò ń sọ. Wúrí àpò kọ̀ọ̀kan nu èé mọṣẹ́ lọ́wọ́ bí ẹ ló máa dáhùn kíníkan tó rojọ́. Orí ẹgbà. Ọ̀fẹ́ lómi lápò kan gé wíkè tó. Ewì àpò méjì àbọ̀ ni. Ẹ̀dẹ́jẹ́ yẹ bá ìmọ̀lẹ́kẹ́ ni mo ń bọ́ sí mi bàbá múlé ọlọ́wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ mọ̀ jẹ́ alọ́ o. Ewì ẹ̀yìn náà lè ń bà wọ́n jẹ́. Báwọn ẹni jẹ́ ọlọ́. Ní ẹni jẹ́ ọlọ́. Mo ti gbé mọ̀mọ́ yóò bí mi rí ya lọ lọ́rin ya lọ hospital. À ń bọ̀. Nọ́bà dáa dúró oyin mọ́tò yé ní plate number àwọn kó gbogbo custom kìíní àkó ìran owó yẹn nígbà láti mọ́ gbé aago 6 ti lù. Lẹ́yìn aago 5 kò yẹ kí rìn mọ́. Kíníkan abẹ̀rán ìdọ̀ ẹni ló dé wọ wákàtí kan àmọ́ ń bẹ̀bẹ̀ màmá àgbàlagbà bọ́lẹ̀ nínú mọ́tò ọ̀hún kúnlẹ̀ fún wọn báyìí nílẹ̀ nígbà yóò sún lórí tòkó sínú mọ́tò wútò ẹ mú ẹ jẹ́ ká lọ police station ẹ mú gbé alọ torí èmi lẹ fẹ́ ẹ sọ̀rọ̀ ìyá àgbàlagbà hàn bọ́lẹ̀ nínú mọ́tò ó sàn kúnlẹ̀ kíyan ó sàn kúnlẹ̀ bẹ̀ wọn orúkọ méjèèjì ní ìyá àgbàlagbà ìyá ẹtì ó sàn kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì bẹ̀ wọn á pe mọ́ àgbàlagbà sí kí mọ̀mọ́ fún wọn ní kí mọ̀mọ́ wà kún fáwọn káwọn kó àwọn ní ojú tèmi le mọ̀mọ́ á tú àpò rẹ̀ ìyá àgbàlagbà tú àpò wọn wọ̀ rárẹ̀ ayé ọlọ́pàá Nàìjíríà yìí lè dà lóòótọ́ ẹ̀wọ̀n wọn bá kékeré kíyan náà kí wọn darapọ̀ mọ́ protest kí wọn jáde àbí kọ́ ọmọkùnrin mọ́ dírun àǹtí mi kè síyàn ọmọkùnrin mọ́ dírun sẹ́rí ó níyàn yìí ń ṣe nílẹ̀ Yorùbá àti mọ̀wútò wọn ní enísàngó wọn ló ń dirun sẹ́rí nílẹ̀ Yorùbá àti mọ̀ àfi bẹ́ẹ̀ ni bá belong to that society nìkan ló kù
ọ̀pọ̀ ìwé ọ̀hún tó òun náà fẹ́ owó ìyàn ń gbà ìsìn àkètẹ́ wọn lọ́rùn kí wọn náà jáde kí wọn jáde owó yà ń gbà ìmọ̀tẹ́ alọ́rùn jọ ẹ bá mú kówó ra ẹ̀rí wọn aráàlú náà ní ìdarapọ̀ ẹ jẹ́ ká dẹ́kun wà bàjẹ́ ní Nàìjíríà yà ń ṣe ọlọ́run lágbára ọlọ́run égbè á o ìyá bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn égbè á o òpin ti dé bá gbogbo rẹ̀ wàhálà torí wàhálà ń bẹ ní Nàìjíríà kọ́lọ́run kí ṣàánú wa ibi ya àjò ìdàbí ilé Nàìjíríà ẹ má wù mí mo fẹ́ràn jù láyé mi Nàìjíríà mo ní o ọ̀rìn ìlú ẹ atẹ́gùn èso tútù òtútù èmújù ooru èmújù ó jẹ fresh vegetables fresh fruit ń lọ jẹ organic ọtọ́ bá bọ̀ tó bá ọdún kó sílé àṣà jẹ ọmọ ayé jẹ ẹ dákun ẹ jẹ́ ká gbé Nàìjíríà lárugẹ ẹ jẹ́ kí ikú yìí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀ jẹ́ ká jẹ́ kí dúró títí yẹn fi dáa lóhùn fún yà ń fẹ́ mọ̀ jẹ́ dúró mú àbá tí a ń ṣe bá a ti ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ní ká mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ mọ̀ jẹ́ amólè kún ẹ mọ̀ jẹ́ amújàǹdùkú kún ẹ mọ̀ jẹ́ amúkùnyé ìsìyàn kún kọ́ mọ̀ sọ àdọmọ burúkú bá a ti ṣe ń ṣe lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí à ń ṣe lọ pẹ̀lú náà ní kẹjẹ kájọ ọ̀rá kára mọ̀ ṣe lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí yẹ́sẹ̀ṣe yòókù yà ń fẹ́ kò wá lágbára Ọlọ́run Nàìjíríà ẹ̀ ní bàjẹ́ láṣẹ Èdùmàrè ilẹ̀ Yorùbá ẹ̀ ní dàrú ilẹ̀ gbòònì á ní bàjẹ́ lágbára Ọlọ́run ẹ ṣeun ní eré ètò yìí ní ọjọ́ mẹ́jọ a ti mọ sọ̀rọ̀ lérí ẹ̀sìn òun ló kù ẹ̀sìn òun la sọ̀rọ̀ lérí èdè a sọ̀rọ̀ lérí aṣọ wíwọ̀ a sọ̀rọ̀ lérí ẹ̀sìn ní ọjọ́ mẹ́jọ ìrínisí òun nìṣe ni lọ́jọ́ ẹ jẹ́ ká múra dáadáa ká wọṣọ yóò sìn ká múra bí ọmọlúàbí kádélébọ̀ múra bí adélébọ̀ kí ọlọ́mọge kí múra bí ọlọ́mọge kí bàbá yóò níyàwó yóò lọ́mọ ńlé kí múra bí ẹni yóò níyàwó yóò lọ́mọ ẹni yéè tí níyàwó kí múra bí ẹni yéè tí níyàwó kẹ́lẹ́ òwútò kẹ́ni yéè fẹ́ kí rí ẹni yóò kẹnu sí òun èèfẹ́ kí rí kí wù kí ọmọlúàbí lẹ́ni ẹ jẹ́ ká kọ́ mọ abíyọ́ ti ṣe múra ẹ má jẹ́ kó mọ múra kí yòdí lẹ̀ pàápàá obìnrin kó mọ kí mọ yòdí lẹ̀ ká múra kí sìyàn ká mọ yọmúlẹ̀ ká múra kí sìyàn dá kí gójú rí kọ́mọbìnrin yọ kẹ́wí ọmọ ìmọ̀ wù mí o gbogbo ti múra èsè kéèyàn múra kí mọ bọ̀ kí gbogbo ojú dàbò kẹ́mọ wo tìkàtẹ̀gbin ẹ má jẹ́ ká múra tìkàtẹ̀gbin mọ́ ẹ jẹ́ ká múra yójojú ní gbèsè ni kán wù ọ́ kán wí ọmọ ìmọ̀ wù mí o ọmọ ìmọ̀ lẹ́wà o ọmọ ẹwà rẹ mọ̀ wù mí o ẹ dábọ̀ thank you Madam Deborah David láti Calabar adúpẹ́ lọ́wọ́ yín o ẹ jẹ́ kí a múra dáadáa ká mú ẹ̀yà ìyó yẹ ká mú pamọ́ nínú ara ká mú pamọ́ Ọlọ́run ràn á lọ́wọ́ ẹ ṣeun gan ẹ kú iṣẹ́ ọpọlọ Madam Grace Adébọ́dún Ọlọ́run á máa fún yín àmì o èmi náà dúpẹ́ lọ́wọ́ yín ẹ mọ́ gbàgbé láti subscribe sórí ètò yìí lórí YouTube àti Ìgbómìnà Entertainment lórí YouTube lórí Instagram bákan náà Ìgbómìnà Entertainment náà ní lórí Instagram àti ń rí yín ẹgbẹ́ yẹn bá a subscribe a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ túbọ̀ wọn bá a subscribe sí Madam Adébọ́lá Kudus Àfọláyàn ẹ káàbọ̀ ẹ túbọ̀ yé bá ti subscribe ẹ bá share rẹ kò wọ́n kí wọ́n subscribe ní eré ètò wa Ìgbómìnà Entertainment lórí Instagram Ìgbómìnà Entertainment náà ni ẹ bá subscribe sí ilé kẹ́lẹ́ mọ́ wà live ní eré YouTube ẹ ṣeun gan ni ó kí gbogbo eré adé nílẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí ẹ ṣeun gan ni o pàápàá jùlọ gbogbo yòó ń lọ nílẹ̀ Nàìjíríà nílẹ̀ gbóná èyí ní ìdákẹ́ ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín alálẹ̀ gbóná ègbè gbogbo wa and please don't forget to share the program like the program and share the program ẹ sì pẹ̀lẹ́ share rẹ ní ìsìn náà ẹ̀yàn yẹ́ sí lérí ètò ẹ bá share rẹ kó Abdulganiu Nafisat Ibrahim ẹ bá share kó wọn yẹ́ sí lérí program síbẹ̀ ẹ bá kúrò lérí ètò náà ní ẹ share rẹ kó wọn kẹba dada Tèmítọ́pẹ́ thank you so much I love you too ẹ bá share rẹ kó wọn like the program and share the program thank you so much see you next week bye.